mari irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn èèyàn bíi bàbá Confam olórí burúkú èèyàn ló lè gbàdúrà kí ọmọ wọn lọ ṣàgbákòrí ọkùnrin bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin abiyamọ ní igun mẹ́rin ayé irú ọkùnrin bíi bàbá Confam ọmọ yín ò ní ṣàgbákò ẹ̀ ìrìn ayín mẹ́rin ò ní ṣàgbákò ẹni tó nígbà tí ẹnìkan sọ pé òun ò kí báyàwó òun sùn sórí ibì kan tó dẹ̀ ka bíbélì láti Genesis to Revelation tí olúwa sọ fún Joseph pé Joseph gbé obìnrin yìí àti ọmọ ọwọ́ ẹ̀ ní òòrùn máa gbé lọ sí Íjíbítì ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sùn sí ni ṣé ọ̀tọ̀ ni Maria àti Joseph ń sùn sí ni ṣé kìí ṣe ibìkan ni wọ́n wà ṣé Joseph wà ní Calabar ọkọ wà ní Sokoto ni so ìgbé ayé ni tí ò bá ti ní bíbélì kò nídìí kí ọmọ Ọlọ́run máa dá irú àwọn èèyàn bẹ́ẹ̀ lóhùn ìfarahàn rẹ̀ ibi tó dẹ̀ wá báyìí ó tún jẹ́ wòlíì tó ń ta gbogbo lùṣe tàwé àtọ egbò láti Genesis to Revelation ibo ni bíbélì kọ sí pé kọ́mọ Ọlọ́run máa tọ́ṣẹ́ ta kàìnkàìn ibo ló wà nù bíbélì so ṣé irú ayé yẹn ni èmi Násírì iṣẹ́ Olúwagbémidé ẹni tó jẹ́ pé tó bá wá lórí mídíà kò lè dárúkọ ara rẹ̀ ẹ̀rù ń bà á láti dárúkọ pé orúkọ mi ni lágbájá yóò ní bàbá Confam ṣé èèyàn gidi máa jẹ́ àwọn orúkọ ẹni tí ò lè identify orúkọ rẹ̀. ó ga o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ àti bìtẹ́ tí ń wò wá this is crossblog XTV don't forget to subscribe like and share. lórí ọ̀rọ̀ Prophet Olúalọ tó ń lọ tẹ́lẹ̀ tí bàbá Násírì jáde fún lórí pé kán fi ìyàwó hàn àbí kán má fi ìyàwó hàn ọ̀rọ̀ ẹ wá ti di yánpọnyánrin báyìí o láàrin gbogbo àwọn alàgbà CAC tó kù bàbá Confam ni bàbá Násírì láti dá lóhùn báyìí pé ìyọjú náà tán yọjú náà sí ọ̀rọ̀ yìí pé ní bó ṣe jẹ́ pé àwọn ọ̀dẹ̀ lè máa dá wọn lóhùn pé báwo ni òjíṣẹ́ Ọlọ́run ṣe máa ta àwọn ṣẹ dúdú àti oríṣiríṣi ohun oríṣiríṣi tó ń tà lórí ìlà pé àwọn ò ní máa dá irú àwọn èèyàn báyìí lóhùn àti irú Ọdẹ́dọ̀yìn tó kọlà ọ̀tún Babalọ́lá àti bàbá Adébóyè ẹ wo ẹ̀yin tèmi ọ̀rọ̀ yìí ti wá gbẹnu tán báyìí o ẹ jẹ́ a gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ gangan bàbá Násírì Israel. kí n tọrọ apology lọ́wọ́ wọn mi ò ṣẹ̀wọ̀n o ọ̀nà tí mo gbé ọ̀rọ̀ mi gbà ni tí wọ́n nìyẹn kí Ọlọ́run kó fún ìjọ rẹ̀ ní oore ọ̀fẹ́ á ní ará àjọ̀dún tá a dẹ̀ dálẹ̀ èrè ò tá a ṣe lọ yìí kí òdodo wa má jẹ́ òdodo orí ahọ́n àbí òdodo orí pẹpẹ kó jẹ́ òdodo inú Olúwa that is all. ká má sọ ìjọ di káràkátà ìyẹn ti fún àwọn ọmọ Ọlọ́run tó ń béèrè nípa ọ̀rọ̀ àwọn olórí nínú ìjọ Àpọ́sù ti Kristi mo fẹ́ Ọlọ́run bẹ̀ yín Olúwa yóò wà pẹ̀lú yín ìyẹn ìdáhùn ní ti ibẹ̀ àwọn kan eléyìí fún tàwọn tí apology tí mo ṣe tí ò yé apology mi ìforíjì apology mi àtúnṣe apology mi ni kí èèyàn ṣàtúnṣe kí èèyàn ronú padà kí èèyàn rí àléébù nínú tó ń ṣe kó dẹ̀ correct ẹ̀ ní tá pè ní apology ni ọkàn ọmọ Ọlọ́run ni wọ́n pè ní apology bí ẹnikẹ́ni bá wá rí apology bí ẹ̀ṣẹ̀ it is well ẹ lè fi mí sí ipò Ọlọ́run ènìyàn ni mí so anybody gbogbo ojúlówó ọmọ Ọlọ́run gbọ́dọ̀ rí apology bíi pé àtúnṣe lẹ́nu ń ṣe bí apology bá wá ń bí ènìyàn kan nínú ó fi hàn pé ẹnìyẹn ó ṣeéṣe kó jẹ́ ọmọ èṣù ọmọ èṣù ni àtúnṣe gbọ́dọ̀ bí nínú torí ọmọ Ọlọ́run ẹni àtúnṣe tí èèyàn bá ti ṣe ọmọ Ọlọ́run gbọ́dọ̀ rí pé bóyá orí àìpé nínú tó ṣe ló fi ṣe bẹ́ẹ̀ that is the meaning of apology. Thank you. Àwọn èèkàn nípa ti apology nìyẹn. Finally nípa ti irú tí ó ṣẹlẹ̀ sí bàbá Confam, bàbá Lawal, àwọn bàbá Lawal, àwọn
ìkan nínú àwọn bàbá olókìkí ní CAC tí wọ́n lókìkí tí wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lórí mídíà, ìkan tí wọ́n rí nípa tapology yẹn ni mo fẹ́ bá wọn pe àkíyèsí wọn sí. Àwọn bàbá làwà, àwọn bàbá confam, àwọn àǹtí Fẹ́mi Tóyìn àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí ẹ bá jẹ́ ọmọ Ọlọ́run, apology gbọ́dọ̀ mú inú yín dùn pé ẹni rí àṣìṣe nínú tó ṣe ó dẹ̀ correct ẹ. But ìgbà tí ẹ̀yin ò ti rí bẹ́ẹ̀, ọmọ Ọlọ́run tí ẹ jẹ́ it is well. One, èkíní, ìdí mẹ́ta ni mi ò ní fi dá bàbá confam lóhùn láti òní lọ. Ìdí mẹ́ta tí mi ò ní fi dá bàbá confam lóhùn láti àkókò yìí lọ. Ohunkóhun tó bá hùn kó wá sọ lórí afẹ́fẹ́ mi ò ní dá lóhùn. Ìdí àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tí ìgbé ayé rẹ̀ ọ̀bá ti bá Bíbélì mu, àwọn ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ dá lóhùn. Wọn ò gbọ́dọ̀ máa bá fèsì. Ìgbé ayé bàbá confam kò bá Bíbélì mu. Kí ni ìdí èkejì tí mi ò fi lè ní wá bá bàbá confam sọ̀rọ̀ mọ́ lórí afẹ́fẹ́ kó má bàa ya aṣọ ọlá Ọlọ́run lára mi? Ìdí èkejì ni pé nínú mẹ́sẹ̀jì ẹ̀, ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tí ó jẹ oyè ìránṣẹ́ Ọlọ́run, kí ni mo lè pè o, olú ọ̀fù ìjà orí afẹ́fẹ́. So àti òní lọ, orúkọ tí mò ń pe bàbá confam tí mo fi store rẹ̀ ni olú of ìjà orí afẹ́fẹ́. Bàbá confam bó ṣe ń pera JP. Number one, ìgbé ayé ò bá Bíbélì mu. Number two, ó jẹ́ oyè olú of ìjà orí afẹ́fẹ́. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Nínú mẹ́sẹ̀jì ó lóun ti bá wòlíì alọ́jà rí, òun ti bá Sam Òjó jà rí. Ó fi hàn pé kì í ṣe èmi ló ṣe ní àkọ́kọ́ tó ń bá jà lórí afẹ́fẹ́. Gbogbo ìjà tó dẹ̀ ń bá mi jà lórí afẹ́fẹ́, àṣé ó fi ìjà yẹn bẹ Olúwa lọ gẹ́gẹ́ bí òun ti kọlù ú rí. Tóun bá tó wá torí Olúwa lọ bá mi jà, bóyá Olúwa lọ lè lo ìyẹn láti forgive òun. Kí ẹ̀ṣẹ̀ tóun ti kọlu orí àìṣẹ̀. So ìgbà tó ti jẹ́ pé òun iṣẹ́ ìránṣẹ́ tó gbà kó máa bá àwọn ìránṣẹ́ Ọlọ́run jà lórí afẹ́fẹ́, it is well fún Ọlọ́run tí mo lágbẹ́ orí ọ̀fẹ́. Mo gbàdúrà fún ọ̀rọ̀ bí ìjà kì í tán nílé olókun. Ọ̀rọ̀ bí ìjà kì í tán nínú ìjì. Ọ̀rọ̀ bí ìjà kì í tán ní ilé àgbàrá. Ọ̀rọ̀ bí ìjà kì í tán ní ilé ìjà lọ. Títí Jésù yóò fi dé, ẹ̀mí ìjà orí afẹ́fẹ́ kò ní kúrò nínú ẹ̀. Lábẹ́ bó ti wọ́n rí pẹ̀lú orí gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní àgbáyé, ẹ̀mí ká máa jà lórí afẹ́fẹ́, ká máa fi mídíà bá àwọn ìránṣẹ́ Ọlọ́run jà. Ìgbà tó ti jẹ́ ohun tó yàn láàyò ní lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, ẹ̀mí yẹn ò ní fi sílẹ̀ títí Jésù yóò fi dé. Bó bá kùn díẹ̀ kó ronú padà láti má jà mọ́ lórí afẹ́fẹ́, ẹni tó ní ayé àtọ̀run yóò mú ẹ̀mí rẹ̀ lọ lórúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun. Torí ó ti jẹ oyè olú ọ̀fù ìjà orí afẹ́fẹ́ báyìí kan bàbá confam. Ní ẹ̀kẹta, ìdí tí mi ò fi ní bá sọ mọ́, ó ní wòlíì tòun níkà lòun máa ń wọ̀, òun yìí wọ ṣòkòtò. Ó ní èkejì, ó ní òun àtìyàwó òun tá bá sùn, tóun bá ti bá ní nǹkan ṣe pọ̀ tán, òun lọ sùn sí ọ̀dọ̀ ni. Aláwo ni kì í bóbìnrin sùn sórí àkéte. Àwọn ọmọ Ọlọ́run ò ní èèwọ̀ àwọn ọmọ Ọlọ́run ní ẹ̀ṣẹ̀. Bí o bá rí ẹni tó gba agbára òkùnkùn ló máa ń sọ pé òun ò lè bóbìnrin sùn, òun ò lè bóbìnrin jẹ oúnjẹ, òun ò lè jẹ lá, òun ò lè jẹ ọbẹ̀ tó bá yọ. Ọmọ Ọlọ́run, ojúlówó ọmọ Ọlọ́run kì í ní èèwọ̀ kankan bí ó ṣe ẹ̀ṣẹ̀ nìkan ṣoṣo lè wọ àwọn ọmọ Ọlọ́run. Àti ìgbà tó dẹ̀ ti sọ pé òun ò kí ń bóbìnrin sùn, òun kì í báyàwó òun sùn sórí àkéte. Ibo ni yàtọ̀ sí orí afẹ́fẹ́ ẹ̀ka dárúkọ àṣeyọrí tó ṣe.
again ó lu jìbìtì lọ sí Jerusalem tó ń wá mákẹ́ẹ̀tì pé òun JP yìí bàbá Táíwò Òjó máa kó èèyàn 10 million lọ láàrin ọdún kò kọ JP rí. Ẹ wo àwọn olùlàlọ́ àwọn bẹ́ẹ̀ tá a lọ JP owó JP wọn kó fáwọn àwa lọ fi kọ́lé fún ìyá wa. Ẹ wo JP tó ń wá pariwo káàkiri tí ìbá ṣe ẹni tí ó ti kú nínú Olúwa. Ṣé JP tó ń pariwo báyìí wọ́n jà ń bẹ́ẹ̀ kò lè gbé Jerusalem JP rẹ̀ lọ kó lọ fi anointing yẹn parí ìjà ń bẹ́ẹ̀. Ṣé tó irú èèyàn bẹ́ẹ̀ ó ṣòro fún mi láti máa dá ló ẹni tí ìgbé ayé ọ̀bá Bíbélì mu ẹni tó ní good marriage irú àwọn èèyàn bẹ́ẹ̀ irú àwọn èèyàn bíi bàbá Confal olórí burúkú èèyàn ló lè gbàdúrà kí ọmọ wọn lọ ṣàgbákòrí ọkùnrin bẹ́ẹ̀ gbogbo ẹ̀yàn abiyamọ ní igun mẹ́rin ayé irú ọkùnrin bíi bàbá Confal ọmọ yín ò ní ṣàgbákò ẹ̀ ìrìn ayín mẹ́rin ò ní ṣàgbákò ẹni tó nígbà tí ẹnìkan sọ pé òun ò kí báyàwó òun sùn sórí ibì kan tó dẹ̀ ka Bíbélì láti Genesis to Revelation tí Olúwa sọ fún Joseph pé Joseph gbé obìnrin yìí àti ọmọ ọwọ́ ẹ̀ ní òòrùn máa gbé lọ sí Íjíbítì ṣé ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n sùn sí ni ṣé ọ̀tọ̀ ni Maria àti Joseph ń sùn sí ni ṣé kìí ṣe ibìkan ni wọ́n wà ṣé Joseph wà ní Calabar ọkọ wà ní Sokoto ni so ìgbé ayé ni tí ò bá ti ní Bíbélì kò nídìí kí ọmọ Ọlọ́run máa dá irú àwọn èèyàn bẹ́ẹ̀ lóhùn ìfarahàn rẹ̀ ibi tó dẹ̀ wá báyìí ó tún jẹ́ wòlíì tó ń ta gbogbo lùṣe tàwé àtọ egbò láti Genesis to Revelation ibo ni Bíbélì kọ sí pé kọ́mọ Ọlọ́run máa tọ́ṣẹ́ ta kàìkàn ibo ló wà nù Bíbélì so ṣé irú ayé yẹn ni èmi Násírì iṣẹ́ Olúwagbémidé ẹni tó jẹ́ pé tó bá wá lórí mídíà kò lè dárúkọ ara rẹ̀ ẹ̀rù ń bà láti dárúkọ pé orúkọ mi ni lágbájá yóò ní bàbá Confam ṣé èèyàn gidi máa jẹ́ àwọn orúkọ ẹni tí ò lè identify orúkọ rẹ̀ fún gbogbo ayé tá máa tọ́ṣẹ́ ta kàìkàn so mo láti sìn mi ò ní kankan bá a sọ nígbà tó ti jẹ oyè olú ìjà ọ̀fọ̀rí afẹ́fẹ́ kí Ọlọ́run kó ràn lọ́wọ́ kó lè jẹ́ kí oyè yẹn kó pẹ́ oyè Mario bàbá Confal so Ọlọ́run á jẹ́ kí oyè yẹn ó lè pẹ́ fún yín o irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni màá máa bá sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ so mo fà á lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ àdúrà tí mo kà gbà ni pé kò ní rójú ráì lè yí padà láti má jà mọ́ lórí afẹ́fẹ́ Ọlọ́run yóò ràn lọ́wọ́ dé títí yóò fi jáde láyé bí ìjà kì í tán nílé olókun bí ìjà kì í tán nílé ìjì bí ìjà kì í tán nílé àgbàrá bí ìjà kì í tán ní ilé ìjà lọ lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀rọ̀ bí ìjà kò ní fi ilẹ̀ títí Jésù yóò fi dé mo pé ọ̀rọ̀ fún ni ọ̀rọ̀ ni mo fi bá sọ̀rọ̀ mo fi ọ̀rọ̀ parí ọ̀rọ̀ fún kó lè mọ̀ wípé a bí mi nílé ọ̀rọ̀ gangan ni mí ọmọ ọ̀rọ̀ dẹ̀ ni mí rich and immortal mo sọ fún nìyẹn kó lè mọ̀ àwọn wòlíì tiẹ̀ nìyẹn nípa tiẹ̀ olúwa di gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run mú bí a bá dé orí ìta wòlíì a máa pe ọ̀rọ̀ mo ti fi ọ̀rọ̀ bá sọ̀rọ̀ a gbọ́ ọ̀rọ̀ bó bá ti ṣe ọbọ̀ tèmi àti òní kankan ṣe àní kankan fà kó má lọ fa aṣọ ọlá Ọlọ́run ya lára mi ìyẹn ní ti àwọn tó rí àtúnṣe bí ẹ̀ṣẹ̀ so nọ́mbà 2 eléyìí fún ti bàbá wa Lawal ojú òtí Jésù nọ́mbà 1 ẹ tó ní ìdí tí mi ò ní fi dá lóhùn mọ́ nọ́mbà 1 ẹ tó ní ayé àtọ̀run ní kí n má dá Lawal lóhùn mọ́ bàbá Lawal lóhùn mọ́ níwájú Ọlọ́run nọ́mbà 2 orí iwú tó wà lórí ẹ̀ mi ò ní lè dá lóhùn màá dákẹ́ látòní lọ gbogbo tó bá òun kó sọ mi ò ní dá lóhùn mọ́ torí orí iwú ilẹ̀ Yorùbá jẹ́ ká mọ̀ wípé
a nídìí láti bọlá fún orí wú. Nọ́mbà 3 tí mi ò ní fi dá bàbá Lawal ló mọ̀. Bàbá Lawal ojú òtí Jésù jẹ́ èkíní ó ti sọ àárọ̀ nù, èkejì ó sọ ọ̀sán nù, ẹ̀kẹta alẹ́ ó wá rí mídíà bí ohun tóun lè fi make ojú alẹ́. Ìmọ̀ ni ò dẹ̀ tó fún. Tó bá jẹ́ pé ó ní ìmọ̀ Ọlọ́run ni bàbá Ọlọ́wẹ̀rẹ́ jù lọ kí Ọlọ́run tó dé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú àánú. Bàbá Àsẹ̀ndẹ́là jù lọ kọ́lọ́run tó dé ọ̀dọ̀ ẹ̀ pẹ̀lú àánú. Gba tí ó ti sọ ìrètí nù pé kò sí ọ̀nà kankan jù pé kóun lo mídíà láti máa fi ṣe rádaràda. Bíbélì wípé nígbà tí wọ́n ti kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run sínú, a fi wọ́n sílẹ̀ sí ààyè ríra láti máa ṣe ohun tí kò tọ́. So mi ò ní bá sọ̀rọ̀ mọ́. Mo fẹ́ kí ó padà wá sórí afẹ́fẹ́ kó wá bú mi jù bẹ́ẹ̀ lọ. So mo fà á lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́. Ó ti sọ ìrètí nù pé kò sí ìkankan rere tó lè tinú ayé òun wá mọ́ ju pé kóun lo mídíà láti máa fi ṣe rádaràda. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn wòlíì náà pàápàá kí ló fà á tán fi ń wá sórí afẹ́fẹ́ ṣe gbogbo tán ṣe yìí ni wípé wọ́n rí àwọn wòlíì kí ló tún trend lórí afẹ́fẹ́. Ẹ lọ máa wo gbogbo mẹ́sẹ̀gì wọn. Wọn ò wàásù nínú ṣọ́ọ̀ṣì rí, wọn ò wàásù kíní jù pé tí wọ́n bá ti rí tó lọ lórí afẹ́fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sílẹ̀. Ìyẹn nípa ti Lawal. Àwọn kan tẹ̀ jáde láìpẹ́ wọ́n ní Babalọ́lá ṣe àṣìṣe. Babalọ́lá tó ṣe àṣìṣe di àárọ̀ yìí iṣẹ́ ìrere tó fi lélẹ̀ òun ni gbogbo wa sì ń jẹ. Ẹ̀yin tí ẹ ṣàṣìṣe tí ẹ rí mistake tí a rí mistake yín, ibo ni iṣẹ́ ìránṣẹ́ yín dé? Irú bàbá Lawal sọ wípé Adédoyin sọ̀rọ̀ sí mi. Tó bá jẹ́ pé bàbá Lawal ti ní orúkọ tó tàn kárí ayé, Adédoyin náà máa sọ̀rọ̀ sí i torí gbogbo àwọn tó lórúkọ ni Ọdẹ́doyin Ọláwùmí Èsíkẹ́ẹ̀lì máa gọ́gù lórí mídíà tó máa sọ ìrántí. Ẹni tó dẹ̀ sọ Ọdẹ́doyin tó dẹ̀ sọ̀rọ̀ yìí, ẹ wo gbogbo ẹrù tó dì lérí Bíbélì ní lógo rẹ̀. Bíbélì dẹ̀ sọ pé ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju orúkọ ẹ̀ lọ. Ẹ wo àwọn ẹrù tó dì lórí ọ̀yìn rere, ó tún fi idà cross ọ̀rọ̀ Ọlọ́run. Ṣé irú àwọn wọ̀nyẹn ẹni tó dẹ̀ sọ àsọtẹ́lẹ̀ fún mi kí Ọdẹ́doyin ìkíní ó sọ fún Babalọ́lá, ó sọ fún bàbá Adébóyè, ó sọ fún gbogbo àwa tó kù. Then ó include mi pẹ̀lú àwọn bàbá yẹn which is good. Tó bá jẹ́ pé kò rí èmi náà lórí mídíà bí ò ti rí ọjọ́ bàbá wa Lawal bẹ́ẹ̀ kò ní sọ̀rọ̀, yóò sọ̀rọ̀ sí náà. So bí tìyẹn tí wọ́n ṣe rí nìyẹn. Ní ti bàbá wa Ọládìméjì Joseph ní region wa ní Asan region lọ́dọ̀ bàbá Ẹyẹbọ̀kín, wọ́n ti pè mí, wọ́n ní ó ń lé láti jẹ regional evangelist ló ṣe ń pakuru mọ́ bàbá. Gbogbo ìrìn tó dẹ̀ rìn wọ́n ṣàlàyé fún mi. Nígbà tó ti jẹ́ torí pé regional evangelist ló ti yí ojú òtítọ́ dànù, it is well fún Ọlọ́run á ràn lọ́wọ́, á dẹ̀ jẹ́ kó rí ipò yẹn. Bí ó bá jẹ́ àti kọ́ bẹ́ẹ̀ á jẹ́. Wọ́n ní torí regional tó fẹ́ torí ó fẹ́ dẹ́bùtò tó fẹ́ kán jẹ́ kóun jẹ́, it is well. Èmi ò ní ìdóye, mo ní ìdà àti dọ́run. Ìyẹn ní tiwọn. Eléyìí ní ti àǹtí Fẹ́mi Tóyìn. Olúfẹ́mi Tóyìn ó jẹ́ ọmọ tí mo mọ bàbá tí mo mọ ìyá nígbà tí àwọn fámìlì ẹ̀ náà ló sẹ́ndí mẹ́sẹ̀jì ẹ̀ sí mi pé ṣé mo mọ Tóyìn. Mo ní Tóyìn wo náà wá sẹ́ torí bàbá àtìyá ẹ̀ ní ò ní jẹ́ kí n sọ nǹkan kan ju ọ̀kan mẹ́ta tí mo fẹ́ sọ yìí. Mi ò dẹ̀ ní dá ló máa torí ilé tó ti wá bàbá ẹ̀ jẹ́ onígbàgbọ́, ìyá ẹ̀ náà jẹ́ onígbàgbọ́. Mi ò ní sọ nǹkan lórí ẹ̀ mọ́. Fẹ́mi Tósìn èkínní ó sọ̀rọ̀ nípa bàbá Ṣebíọba. Bàbá Ṣebíọba tó sọ̀rọ̀ nípa rẹ̀, ìyẹn ni ohun àkọ́kọ́ tí ò ní jẹ́ kí n sọ̀rọ̀ nípa rẹ̀. Àdàbí tí bàbá Ṣebíọba ò bá promote ìyàwó ẹ̀, àdàbí tí gbogbo ibi tí bàbá Ṣebíọba bá lọ
sanbọọdù tí bàbá ṣe bí ọba tí ò bá gbé ìyàwó ẹ̀ sí ẹ̀gbẹ́ ẹ̀ so Fẹ́mi Tósìn ó bọ́ lọ́wọ́ ìdájọ́ ayé àtọ̀run torí ọ̀rọ̀ bàbá ṣe bí ọba gàgà tó kọ́kọ́ dárúkọ yẹn tó bá jẹ́ pé bàbá ṣe bí ọba tó ní ó mọ̀ òun pé ọmọ lòun tó bá jẹ́ bàbá ṣe bí ọba promote ìyàwó ẹ̀ pé kò síbi tí bàbá ṣe bí ọba lọ láyé ó ń lọ abroad lóhun àti ìyàwó ẹ̀ tí bàbá ṣe bí ọba bọlá fún ipò ìyàwó ẹ̀ tóun dẹ̀ ń jà pé tóun jà lé ọkọ lọ́kọ torí pé kóun lè ṣe ìyàwó èkejì wẹ́n àdàbí yẹn ó wà ń bẹ̀ tí bàbá ṣe bí ọba àdàbí èkejì mo rí pé ó ka bíbélì ní Genesis láti Genesis to Revelation tó bá rí ibi tí a kọ́ sí níbẹ̀ pé kí ìyàwó àtọkọ má jọ gbé papọ̀ ó jàre torí Abraham àti Ádámù Abraham àti Sarah náà jọ kúrò ní ibi tọ́lọ́run ti ní ká lọ sí ilẹ̀ tí wọ́n mọ̀ Ádámù àti Éfà náà dá sínú ọgbà Jákọ́bù àtàwọn ìyàwó ẹ̀ ló jọ rìnrìn àjò Áísákì òun àtìyàwó ẹ̀ ló jọ dé Ábímẹ́lẹ́kì tí wọ́n tó bíbélì tó sọ pé wọ́n ń wẹ́ débi tí ọba Ábímẹ́lẹ́kì ṣe rí wọn ní òkè ọ̀ṣẹ́ Joshua Mósè gbogbo ẹni tí a rí nínú bíbélì tí wọ́n jẹ́ ìránṣẹ́ Ọlọ́run àwọn àtìyàwó wọn ni Manoa àtìyàwó ẹ̀ láńgẹ́lì yọ sí nínú oko Sakaraya àti Elizabeth ni wọ́n jọ lọ church kó tó di pé Ọlọ́run yọ sí Sakaraya Sífánì àti Sáfárà àti Sáfáníà ni wọ́n jọ lọ sí ẹ̀sìn apọ́stélì Joseph àti Maria jọ sùn papọ̀ létí Ọlọ́run fi sọ fún Joseph pé gbé ọmọ ọwọ́ náà ní òru kẹ́ máa gbé lọ sí Íjíbítì mi ò àdàbí ohun tí Fẹ́mi Tóyìn ń jà fún tó bá jẹ́ pé ó bá bíbélì mú kí ọkọ àtìyàwó má jọ gbé papọ̀ bàbá àtìyá ẹ̀ tán àbájọ gbé papọ̀ ó ti tán ó jàre láyé ó jàre lọ́run àdàbí ẹ̀kẹta tí Fẹ́mi Tóyìn torí ẹ̀já tó jà ọjà orí mídíà tó ń ṣépè káàkiri àdàbí ẹ̀kẹta ó ní pé ẹni tó ń jà fún yìí tó ní kó léyàwó ẹ̀ lọ tó ní kó ba ìgbéyàwó jẹ́ kóun ó lè wọlé kóun gbàjọba yìí náà obìnrin yẹn tó bá ti ọjọ́ kọjọ́ tí àwọn ẹbí Fẹ́mi Tósìn àbí òun gbàgán náà tá bá ti mú ọmọ fún ọkọ tí gbogbo ọjọ́ ẹ̀yẹ ọkọ yẹn tí ò bá ti sí ọmọ wọn níbẹ̀ tí ọmọ wọn wà dìlútẹ̀ tó á dìlítì ọmọ wọn gbogbo ọjọ́ ẹ̀yẹ ọmọ yẹn kọ́lé ọkọ ọmọ wọn kọ́ ló ra lé ó ń ṣe gbogbo ó ń sòkìkí àgbáyé tí wọn ò dẹ̀ rí ọmọ wọn ní ibẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tí inú ìdílé Fẹ́mi Tóyìn bá ti dùn sórí ìkan pépé ọkọ ọmọ mi di ìràwọ̀ àgbáyé ó di gómìnà ṣùgbọ́n ọmọ mi ò sí ní Aso Rock kò sí ní gómìnà tí inú wọn bá ti dùn Fẹ́mi Tósìn ò náà níjẹ̀bi o Ọlọ́run á dì í mú o ní ẹ̀kẹrin Fẹ́mi Tósìn tó ń jà yìí tó bá torí ẹni tó ń jà fún tó ní kó lé ìyàwó ẹ̀ lọ kóun lè ṣe ìyàwó yìí kò tí ì ní ìkankan àgbà tóbìnrin yẹn ti wọnú ayé ẹ̀ obìnrin yẹn dẹ̀ wọnú ayé ìkan yí padà ní ó yí padà ìtàn yẹn yí padà tí gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ̀ ń sọ̀pọ̀tì ààyè obìnrin yẹn àti Fẹ́mi Tósìn àti gbogbo ẹnikẹ́ni tó sọ̀pọ̀tì ẹ̀ lágbára ẹni tó ní ayé àtọ̀run ìran yín mẹ́rin ní tí ojú obìnrin yẹn rí ojú yín ó rí ló kọ Jésù torí ẹ ló dáa ni àwọn kan náà ìpẹ́ yìí wọ́n lọ gbé fídíò ìyá ẹ̀ lèèyàn búburú ìyá ìyàwó lèèyàn búburú nǹkan kan mo ti tọ́ apọ́lọ́jì lọ́wọ́ ẹni tó ní nǹkan bọ̀t mo kà sẹ́lẹ̀ nítorí ẹ̀yin tí ẹ̀ ń jà bí ìyá bá jẹ́ èèyàn búburú ṣé ìyàwó tó jẹ́ èèyàn búburú bí ìyàwó bá jẹ́ èèyàn búburú tí ìyàwó jẹ́ èèyàn búburú obìnrin bí ọmọ ìkíní ìkejì ẹ̀kẹta ó sì jẹ́ èèyàn búburú obìnrin wọnú ilé ẹ òun ṣe rìmìrẹ́ǹtì
ó bẹ̀rẹ̀ ìràwọ̀ gbogbo nǹkan di ó sì jẹ́ èèyàn búburú obìnrin tó bá tí ìbá ṣe obìnrin ọmọ Ọlọ́run gangan ó lè poison ara ẹ̀ à ń gbọ́ káàkiri báyìí pé obìnrin síkì nǹkan tí ọkọ ṣe náà ó lè jẹ́ kó sick àwa wọ̀nyí tó bá jẹ́ obìnrin ni wá àwa gangan lè fẹ́ lọ poison ara wa pé kí là ń dúró ṣe láyé tí èèyàn ń rí ọkọ rẹ̀ nínú gbogbo nǹkan tó dẹ̀ rí pé òun gangan ò fọ́sọ̀ tó bá jẹ́ àwọn obìnrin tí ò ní ẹ̀mí Ọlọ́run ni nǹkan tí ọkọ yẹn ṣe fún ara ẹ̀ lè dá orí obìnrin yẹn rú kí ọkùnrin ó máa ṣe nǹkan rere ká dẹ̀ máa wò ó kí ìyàwó máa wò ó lórí mídíà kó máa wò ó káàkiri ẹ ti pa obìnrin yẹn ṣáyé ẹ ti gba ayé obìnrin yẹn jẹ kódà tó bá jẹ́ obìnrin tó bá jẹ́ irú àwa wọ̀nyí ni lájọ́ obìnrin ìkánṣẹ́lẹ̀ ní wọrí náà kò tiẹ̀ tẹ́lẹ̀ yìí ó kàdádé lọ ó dẹ̀ kọ ìwé sílẹ̀ pé ọkọ òun bó ṣe tírìtì òun rí pé òun ò dẹ̀ fẹ́ ṣàgbé kó o kúkú fi àwọn mọ́lẹ̀ kó o máa lọ káwọn bá fámìlì ká bá tẹ ó dẹ̀ pọ́sì ara ó dẹ̀ para tó bá jẹ́ pé kì í ṣe obìnrin yẹn jọ ọmọ Ọlọ́run á pọ́sì gbogbo tó bá jẹ́ lóòótọ́ information tá a gbọ́ pé nǹkan kan ṣe ni kò sí nǹkan kan tó ṣe obìnrin yẹn ó ti ro ara rẹ̀ pin ó ti ronú kọjá àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ti da orí ẹ̀ ó ti da orí ẹ̀ ó ti because èèyàn ni wá màmá wọkọ mi lórí mídíà a máa ṣe léyìí a máa ṣe léyìí a máa promote léyìí a máa promote aláàpín mọ́tò a máa pínlẹ̀ a máa pín tírélà a máa pín léyìí ọkọ mi èmi gángan ọ̀dẹ̀ ríbẹ̀ a máa kó èèyàn lọ Jerusalem mẹ́wàá a máa ṣe pàtí a máa ṣe kíní mi ò dẹ̀ síbẹ̀ má ti kú náà ẹ ti pa ènìyàn sí ayé ẹ ti pa pípalẹ̀ pa ẹ kà gbébọn tì ní bá a fẹ́ kí lorúkọ ẹ bàbá confam onítòbí kan bá ti dá oníkẹ́ pátì tí o bá kúkú kọ obìnrin ó dáa jùgbà tí o fìyà ń jẹ o pátì àwọn tó dẹ̀ ní mo ní ká lọ sí sẹtẹ́rà kì í ṣe pé bóyá mo sọ pé ká lọ sí sẹtẹ́rà tí mo ní kí wọ́n lọ ní pé ìjọ ló lè correct nǹkan yẹn ẹni tí a sọ yìí wòlíì tí a sọ ẹni tó ní okùn lọ́rùn ni tó wà lábẹ́ ìjọ ló lè correct ẹ̀ ìgbà tí ìdílé ò bá lè correct táwọn ọ̀rọ̀ ò lè correct ẹnì kankan ń bẹ̀rù láti correct dẹ́ni ìjọ tó wà lábẹ́ ẹ̀ lè correct ẹ̀ ẹ̀yìn tí mo fi sọ̀rọ̀ sí ìjọ àwọn bàbá wa nìyẹn pé ẹnì yìí ó wà ní ìkáwọ́ yín ẹ lè pé ẹnì yìí sí ìjókòó pé má ṣe bá ẹ tún wá ń gbé ìwé ẹ tún gbé sórí CAC News ṣé nǹkan rẹ ní nǹkan tí mo fi sọ̀rọ̀ nìyẹn sí church pé ní bí a ṣe wà yìí Fẹ́mi tó sì ń gbọ́ ní ìsìn àti àwọn gbogbo àgbáyé ní ọdún yìí ìgbéyàwó tó túká tí mo gba ìwé tí mo so papọ̀ kò lóǹkà ní ọdún yìí kí ni purpose ìjọ bí ìdílé bá ní ìṣù bí ìgbéyàwó ní ìṣù kí ìjọ ó ṣẹ́tù ẹ máa gbẹ́ni míì ṣe bàbá orí òkè ó dẹ̀ kọ̀yàwó ẹ̀ẹ́dẹ̀jọ́ nígbéyàwó yẹn kí ni purpose pé à ń ṣe ìjọgba yẹn nígbà tí ìjọ ò bá lè tún un tó bàjẹ́ ṣe tí inú ìjọ dùn sí tó bàjẹ́ kí ni àǹfààní pé à ń ṣe ìjọ nígbà náà these are the issue tí mo torí ẹ̀ sọ pé ká lọ sí secretariat kì í ṣe pé mo ní ọkàn búburú sí àwọn bàbá wa pé ẹnì yìí ẹ lọ sí secretariat kẹ́ lọ bá àwọn bàbá wa torí àwọn bàbá wa nìkan ló lè correct nǹkan yìí so that is all ìgbà tí ẹ̀dẹ̀ ti sọ pé ó bínú mo bẹ̀ yín mo bẹ̀ gbogbo ẹni tó mo sọ̀rọ̀ sí ká má bínú so irú Fẹ́mi Tósìn mo mà dílé ẹ̀ mo mà gbogbo kan àwọn ìdílé náà ló sẹ́ǹdì orúkọ ẹ̀ sí mi ló sẹ́ǹdì fọ́tò nǹkan ẹ̀ sí mi mo dẹ̀ gbàdúrà fún ọ orí nǹkan tó ṣẹlẹ̀ sí obìnrin torí olóòmọ nǹkan tó ṣẹlẹ̀ sí òòmọ nǹkan tó ṣẹlẹ̀ sí ó dẹ̀ dárúkọ bàbá wa ṣe bí ọba ó dẹ̀ rí ìyàwó bàbá ṣe bí ọba káàkiri gbogbo sanbọọd ó dẹ̀ rí obìnrin níbẹ̀ ìwọ gẹ́gẹ́ bí obìnrin gbogbo yìí dẹ̀ ń ṣáìdì ẹ wá ní àwọn gbé mo dẹ̀ fẹ́ sọ kankan fún yín ní fáínálì kí tó parí ẹ jẹ́ sọ kankan fún yín gbogbo ẹ̀yin tí ẹ máa sọ pé wọ́n fẹ́ já nìkan bọ́ wọn ò jẹ́ nìkan bọ́ ìpilẹ̀ṣẹ̀ orí burúkú ni o ìdí tí mo fi sọ pé ìpilẹ̀ṣẹ̀ orí burúkú tó bá jẹ́ Ọlọ́run ló gbé èèyàn sókè èèyàn méjì ló lè jábọ́ o èkíní Ọlọ́run fúnra ara rẹ̀ tó bá ṣe Ọlọ́run lè jábọ́ èkejì ohun gbàgbà tóun bá fọwọ́ rẹ̀ ṣe ló lè jábọ́ o ẹ̀dá ènìyàn kan láyé ò lè já ẹni tọ́lọ́run gbé dìde sókè bíi pé ẹjọ́ ò pè nínú ìwé mímọ́ ẹ mọ ìwé mímọ́ ẹ mọ bíbélì ẹ mọ bíbélì ìṣòro tí gbogbo yín ní bíbélì tó fẹ́wọ̀ yín lẹ́ẹ̀ka ẹnì kankan ò lè já ọmọ Ọlọ́run bọ́ láyé yìí
sórí gbogbo ìgbà tẹ́ bá rò pé ẹ fẹ́ já ọmọ Ọlọ́run bọ́ gbogbo ìgbà yẹn ẹ bẹ̀rẹ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ ń promote ẹ̀ àwọn tó mo sọ fún yín ṣùgbọ́n nǹkan méjì ló lè já ọmọ Ọlọ́run bọ́ èkíní tó bá ṣẹ Ọlọ́run nínú àìgbọ́ràn àbí kankan èkejì tó bá fi ọwọ́ ara rẹ̀ ṣe àwọn ọ̀kan tó lè jábọ́ lẹ́yìn yẹn ẹ gbàgbé ẹ̀ tó bá jẹ́ pé ẹ jẹ́ ẹni tó ń ka bíbélì gangan ni o Fẹ́mi tó sì sọ pé wọ́n fẹ́ lọ jẹ́ èèyàn bọ́ àìka bíbélì yín ni àìní ìmọ̀ bíbélì nìwọ̀n gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ tó lágbára Ọlọ́run bí wọn náà ṣe yí kó rí fún obìnrin ẹgbẹ́ yín yìí tó bá jẹ́ lóòótọ́ yín tójú obìnrin yẹn rí pẹ̀lú gbogbo yìí tó bá jẹ́ pé wọ́n lè ṣe fún ẹ̀gbọ́n yín tó obìnrin yẹn jù yín lọ́jọ́ rí tó bá jẹ́ pé wọ́n lè ṣe fún ẹ̀gbọ́n yín tí wọn náà bá lè gbà á Ọlọ́run yóò fi orí ìkan bẹ́ẹ̀ máa ta ọ lọ́rẹ yóò fọ́ àfi ta ọmọ rẹ ìkíní dórí ìran mẹ́rin lọ́rẹ mí ì ṣépè fún ọ níwájú Ọlọ́run tó o bá ti lè gbà á àdàbí nǹkan mẹ́ta tí mo sọ yìí ni mo dẹ̀ gbàdúrà fún màmá yẹn àtọkọ ẹ̀ gbogbo ogun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí àtọkọ ẹ̀ àtìyàwó yẹn Ọlọ́run ò ní jẹ́ kógun yẹn ó borí wọn wọ́n ti rí ìbẹ̀rẹ̀ ogun Ọlọ́run yóò gbà wọ́n gbogbo ẹ̀yin tí ẹ̀yin obìnrin ìgbàlódé tí ẹ̀yin gẹ́gẹ́ ẹ fẹ́ wọ ọkọ yín síwájú ẹni tó bá ti fi ẹni tó bá ilé tó bá dá lẹ́yìn fẹ́ wọ̀ bẹ́ẹ̀ bá dọ̀dọ̀ wòlíì bá ẹ dádì ìkúlẹ̀ tẹ́ ẹ lé kúlẹ̀ fún ọkọ yín nulẹ̀ ìkúlẹ̀ tẹ́ ẹ lé kúlẹ̀ fún bàbá yín ẹ máa kúlẹ̀ fún wòlíì ẹ máa ṣe kúṣẹ́ torí pé ẹ fẹ́ kí wòlíì ó bá yín sùn tí wòlíì bá ti bá yín sùn tán bá ẹ wá sórí mẹ́díà á bá yín sùn ni o. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 7025 47 5427 +234 7025 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.